Èyí ni àkójọpọ̀ àwọn òṣèré tí wọ́n ti fòfin dè nígbà kan wípé kí wọ́n má ṣiṣẹ́ tíátà mọ́. Ẹni àkọ́kọ́ ni gbajúmọ̀ òṣèrébìnrin tíátà nì Ìyábọ̀ Òjó. Òun ni ẹgbẹ́ àwọn TAMPAN fòfin dè lọ́dún 2021 lásìkò tí ọ̀rọ̀ ẹjọ́ Bàbá Ìjẹ̀ṣà ń lọ lọ́wọ́, tí wọ́n sọ pé àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ lórí ìṣẹ̀lẹ̀ náà tàbùkù ẹgbẹ́ wọn. Yorùbá Video Film Producers lọ́dún díẹ̀ sẹ́yìn fòfin de Kúnlé Afọ́ọ̀d àti Yéwándé Adékọ̀yà láti má kópa nínú eré táwọn ẹgbẹ́ wọn bá gbé síta lórí ìwà tí wọ́n ní wọ́n hù, tí wọ́n ní ó tàbùkù ẹgbẹ́ wọn, àti pé kí àwọn ẹgbẹ́ wọn má ṣe lò wọ́n sínú eré wọn, àti pé kí wọ́n má ṣe lo àwòrán wọn sínú pósítà eré tí wọ́n bá gbé jáde. Ọ̀rọ̀ yìí wáyé lọ́dún díẹ̀ sẹ́yìn. Lórí ọ̀rọ̀ Bàbá Ìjẹ̀ṣà lọ́dún díẹ̀ sẹ́yìn ní Nkechi Blessing àti Legemi wọ̀yá àjà lórí ẹ̀rọ ayélujára nítorí pé ó jọ pé ẹ̀yìn Bàbá Ìjẹ̀ṣà ni Legemi gbé sí. Legemi ló gbé fọ́nrán kan síta níbi tó ti gba àwọn ènìyàn níyànjú wípé kí wọ́n dóde ìdájọ́ ilé ẹjọ́. Ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ náà fẹ́ di pé àwọn èèyàn ń wọ tuurutu lórí ẹ̀rọ ayélujára, ló bá tọrọ àforíjì nígbà táwọn èèyàn ń bọ ẹnu àtẹ́ lù. Ṣùgbọ́n ọ̀rọ̀ náà di iṣu ata-yánran láàrin òun àti akẹgbẹ́ rẹ̀ Nkechi Blessing, tó sì jẹ́ kó yẹ pé òun jùlọ nínú iṣẹ́ tíátà. Ọ̀rọ̀ fàákàjà yìí ni wọ́n ń fà mọ́ra wọn lọ́wọ́ lórí ẹ̀rọ ayélujára, tí àwọn adarí ẹgbẹ́ wọn sì fòfin dè wọ́n pé kí wọ́n má ṣe ṣe tíátà mọ́.